Oríjà ó sọ̀pọ̀ ọdún láyé o, kó má fèyí ṣàṣe mọ́. Oríjà ó sọ̀pọ̀ ọdún láyé o, kó má fèyí sòpin oore. Ọwọ́ládé Abdulateef Ọmọdé Ọ̀ṣun, kó má fèyí ṣàṣe mọ́. N ó pè é bí ológun ẹrú o, n ó pè bí ọlọ́gbọ́n ìwọ ọ̀fà o. Ọwọ́ládé Abdulateef Ọmọdé Ọ̀ṣun, owó ọdún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀, ọdún ayọ̀ ló sì mọ́ ṣe lágbára Ọlọ́run ọba. Ìgbà rẹ tí wàá dùn Ọlọ́run ọba òkú ní jó pa ọlẹ́kùn. Ọdọọdún ní sábò ń rúwé o, ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ. Mo pé gúnugún ikú léwu àkàlò wá ní sáláhì lẹ́gbẹ̀rún ọdún láyé. Olówó orí Khadija sí o, olówó orí Esirat, olówó orí Grace, mo ní òun mọ́ gbọ́ wìrìwìrì lẹ́nu mi. Bó ti wù kó o wá pẹ́ láyé tó, bàbá Muisi, bàbá Sakiru, bó ti wù kó o pẹ́ láyé tó, bàbá Abdulrazak, bàbá Muhammed, bàbá Binat, bàbá Awau, bó ti wù kó o pẹ́ láyé tó, mo lò ní mọ̀sáré ọmọ. Ó wà ní tètè kú torí mo ti rojú ọ̀la, mo ti rojú ọ̀la lójú rẹ̀. Àṣeyí sàmọ́dún sọdún èyí ló ṣe tẹ̀mí ìtòwó tọmọta ìtètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Ó yá gbéra ńlẹ̀ o, òdìdè ọjà rẹ̀ lẹ́wọ̀n bàbá tó bí ọlọ́mọ. Ńlẹ́ ọmọ ewúlà mi rí o, ọmọ aláròrò ọmọ àgbẹ̀ wà joyè. Ewu kéré mọ̀lágbá létí ọ̀ya gbò sáwọn òfòhùn òdì. Mo gbé o ìrírí ìmúró lóde yá kí ìmúró ń jẹ wẹ́rẹ́ mo sáwọ́ gbó lọ sàgbàdé wírí tí mo kan òkú lọ́nà ìdìbò. Mo gbé ọmọ gbọ́ bó ti ń porí kílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ewu ló bí ọlọ́wọ́ tó ògùdọ̀ mẹ́mú òṣògì yán bí lóhùn mi dàgbà ń ògùdọ̀ mọ́ ògùdọ̀. Ìgbà tí ń mẹ́mú tí ń sì mo gbùrọ̀, kí ni gbàgbọ́ ní ìmọ̀rìn nílé sílé bàbá tó bí ọlọ́mọ. Ewu filé hàn mí o, ọmọ ewu láwùí o, ewu filé hàn mí fọ̀nà mi. Ewu ò jẹ́ fàbíjà ilé ìkiri hàn ni. Àbọ̀ mọ̀ pé méjì nìyá wọn bí, méjèèjì ìjẹ́ ludo, méjèèjì ìsì dáadé. Akírere lẹ̀gbọ́, akíjọlé làbúrò rẹ̀. Akírere bí ló tẹ̀lú kírèdó, akíjọlé ló tẹ̀lú èkìgbó nílé bàbá tó bí ọlọ́mọ. Ńlẹ́ ọmọ olómi mẹ́ta àyà kílé bàbá tó bí ọlọ́mọ. Ará mẹ́lúmẹ́lú, ará olúbu usa, ńlẹ́ ará odò, ará odò tí ń jó òrùfọ́ tí ń bẹ létí ayé gbogbo ní àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ adájọ́ jiyàn, adálẹ̀ ìpín ṣòwúrà, adálẹ̀ ìpín gángan tẹ wádà lákòóso àwa àjẹ ní bàbá tó bí ọlọ́mọ. Òkú ọdún o, àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. Ìwọ tún lọ́mọ wá ń lulẹ̀ ṣà ọ̀dà rẹ̀ ọmọ wá ọmọ ẹkùn. Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbí, ọmọ ẹlẹ́ni àtẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀rọ̀lẹ̀. Mo gbé Ìjẹ̀ṣà orí ìsáná, ilé ẹ̀rọ ọwá yín ti ń lọ́rùn kó kéèké lásọ gbàgbé làgọ̀rọ̀ tẹ̀mí lásán òde Ìjẹ̀ṣà. Èyí tó parí lọ́jọ́ ra kú mi kiri ló mú jó ṣẹ̀ṣẹ̀ kú lóyún ilé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin tún lọ máa gbóyàn poro ní mòye díẹ̀díẹ̀ lóbi ń bá wọn rọ̀ lókè ìjọ̀gàn. Mo gbé èmi ò lè kàgbàjẹ̀sà kí n mọ̀ máa gbó ìtógbó. Mo mọ̀ kọ́ ti ń kí bàbá yín tán fi ń fúnni lókè ìtógbó. Mo mọ̀ kó fi ń kí bàbá yín tán fi ń yọgi náà sí nílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì ìṣèyẹ, ìlẹ́ ọmọ olóbì ìṣẹ̀fà, ìlẹ́ ọmọ olóbì mẹ́ẹ̀ẹ́dínlógún.
mọ́ ọ lọ́wọ́ ó sọdún ìjìnà wàá ṣe tẹ̀mí ìtòwó tọmọ orí tó ògbó bí olúgbógbó ti kíkó kó